adé bí a ṣe ń dé o abọ̀ bí a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn a tún ti dé Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà kùrùkẹ́rẹ́ a tún ti gbé àṣà wa a ti ń lọ ibo la tún lọ lẹ́nìí ìlú Ẹgbẹ́dá ni ìlú Ẹgbẹ́dá a ti ṣe àìsùn lánàá èní ní Ibodo Oko níbi ọdún Egungun ti ìlú Ẹgbẹ́dá ọdún eégún ti ìlú Ẹgbẹ́dá yìí ẹ máa rí àrà lóríṣiríṣi wò ń bẹ̀ ìgbàlẹ̀ ńlá ti ìlú Ẹgbẹ́dá lẹ̀ ń wò yìí o tí wọ́n ya àwọn eégún alágbádá sí lóríṣiríṣi lóníranran ọdún palẹ̀ ẹgbẹ́ ògiri ṣé ẹ ti ń rí ẹ ti ń rí àwọn eégún lóníranran. ká tó lọ wọ lórí eégún ajẹran lẹ̀ ń wò yìí o ajẹran kìkìkà ajẹran kìkìjà ẹran o kábíyèsí Ẹlẹ́gbẹ́dá ló wà ní ẹnùnà gbalẹ̀ yìí tó fẹ́ mú ajẹran jáde kábíyèsí aláìlúwà ọba Ahmed Aremu Adéyẹmí oore ló pé làkàwọn ọmọ làkàlàkà òṣèfìlájà ọmọ eégún kékeré òṣègbéjó kábíyèsí ẹ kú ọdún ẹ kú àṣeyẹ ní tí a bẹ̀rẹ̀ nílùú Ẹgbẹ́dá yìí àṣelé yìí láṣeyè àṣeyọrí la máa ṣe o torí ọdún eléyìí ni ọdún eégún àkọ́kọ́ tí àkọ́kọ́ ṣe nílùú Ẹgbẹ́dá kábíyèsí ọlọ́run ò ní fi eléyìí ṣàṣemọ ẹ ṣe nígbà láṣẹ Elédùmarè. ẹ wo èrò tó ti dúró ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ láti lè bá ajẹranwọ́lú Alhaji Sakiru ológbòjò ti ìlú Ọgbà ológbòjò ti ìlú Ẹgbẹ́dá olórógun gbogbo ìlú Agége mo kí yín o ẹ kú ọdún àṣẹ ìṣàmọ́dún o. ajẹran ló jáde yìí ẹran o ṣé ń gbọ́ báwọn bọ́ọ̀sì wọ́n ń pariwo ẹran o ẹ wèrò lẹ́yìn ajẹran èrò yìí pọ̀ jù ẹ mọ̀ pé eégún ajẹran eégún bọ́ọ̀sì ni ẹ̀rí pẹlẹmbẹ wò lénìí ọdún eégún tá a bẹ̀rẹ̀ nílùú Ẹgbẹ́dá yìí ẹ̀rí pẹlẹmbẹ wò. ẹran o mo rẹ́ran lé ní mo rẹ́ran o àwọn orin ìdárayá oríṣiríṣi tó máa ń kọ lẹ́yìn ajẹran nìwọ̀nyí òun náà máa lọ á máa bọ̀. ẹ̀rí bó ṣe ń ṣírò ẹran o. bó ṣe ń sáré bẹ́ẹ̀ ni kábíyèsí náà sáré tẹ̀lé.
Ajẹran ti dé pálásì ààfin bàbá wa Ẹlẹ́gbẹ́dá àti ìlú Ẹgbẹ́dá làwà yìí. Alhaji Ológbòjò ẹkú kalẹ̀ ń bẹ̀ o. Ajẹran ti kúrò láàfin báyìí, ọdún ti bọ́ sílùú. Ẹ̀rí kòríta tí Ajẹran wà, èyí tí ó ṣe yìí ó ń kọsẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ṣe rí bó ṣe ń bọ̀, ó ń lọ ó ń bọ̀ tó ń yípo rádàbàtù yìí, ó ń ṣojúṣe ni. Ẹ ti rójú ìṣẹ̀ṣe tó wà ń bẹ̀, bẹ́ẹ̀ ló ti ń kọsẹ̀ lójú àwọn alálẹ̀ yẹn. Wàá lọ re wàá bọ̀ re, ẹni bá ní o má bọ̀ lọ ní délé bá. Kábíyèsí, ẹ ti ṣọdún yẹn túnṣe mí láṣẹ Ọlọ́run Elédùmarè. Ṣé ẹ̀ ń wo Ajẹran? Eégún yìí bá jáde, ayé ojúlé sójúlé, ìgà sígà, oro sí oro. Ayà lọ́dọ̀ gbogbo àwọn olóyè tójó lóyè ìlú ni àbí olóyè eégún. Ayà lọ́dọ̀ ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀. Bẹ́ẹ̀ lọ́wọ́ máa fún ní owó, wàá fún lọ́tí. Àwúre fún wa. Bákan náà á kọsẹ̀ lójú gbogbo alálẹ̀, ibi tó tó àti tó yẹ láti lè kọsẹ̀. Ohun tí àwọn eégún yìí máa ń ṣe tí wọ́n bá jáde nìyẹn. Mo ti wò pé Ajẹran ò ní jó fún wa ni. Ẹran o.
eré ajẹran la ṣì ń wò nílùú Ẹgbẹ́dá báyìí. Ajẹran ti ìlú Ẹgbẹ́dá, ibi ọdún eégún tó ń lọ lọ́wọ́. Wọ́n ti fún láyè, wọ́n ní kó fọ́mọ láyè kó ṣeré ilé bàbá ẹ̀. Ajẹran ló palẹ̀ mọ́ kátọ̀ bí àyè. Kábíyèsí ní má ṣe bẹ́ẹ̀, má ṣe yẹn, má lágbára tán. Ohun tí kábíyèsí ṣe tẹ̀lé eégún ajẹran ìwọ́lú nìyẹn, nítorí wọ́n mọ̀ pé ohun tó bá ṣe àṣegbé ni. Ọ̀dẹ̀fẹ́ kó ṣe ìdókù díẹ̀ káàtó yẹn náà ṣe tẹ̀lé. Ajẹran ló ń gun orí mọ́tò yìí. Ara àwọn àrà tí ajẹran máa ń dárè tó bá jáde, torí eégún ajẹran yìí ó jẹ́ eégún oníjàgídíjàgan. Ṣé ẹ rí àwọn orin tí wọ́n ń kọ fún láti lè máa fi dákọ fún ẹ̀rọ àwọn olùtọ́ ń lù náà. Aláǹgbá tó dúró lórí èṣù tòun tèṣù lẹ́lẹ́jọ́. Ajẹran lẹ́yìn tó fẹsẹ̀ bàtà yìí wàá ṣe pẹ́pẹ́ ń bẹ̀ o. Àṣeyè lálákàn ń ṣepo, àṣeyè ló máa ṣe o. Oṣù ọdún yìí wàá tún ṣẹ̀mí lágbára arúkú pẹ̀lú àṣà, wàá tún ṣẹ̀mí lẹ́yìn tí ajẹran wọlé. Àti retí olórí eégún, àwọn oníbàtà ló ti wà níkàlẹ̀ yìí. Olórí eégún ni à ń retí báyìí. Ọmọọba Adégòkè Ayílára, gbajúgbajà olórin ìbílẹ̀, ẹ máa wọlé. A sì máa wéré tiwọn náà ń bí lẹ́nìí. Àwọn ló máa kọrin fún wa ń bí lẹ́nìí. Alhaji Jimoh Ọlọ́ládé, baálẹ̀ pápá Ewédé Àìró, ẹ máa wọlé. Mo kí baálẹ̀ Ìdí Mángòrò, ẹ máa wọlé o.
a ti wà láàfin kábíyèsí Ẹlẹ́gbẹ́dá báyìí níbi tí àwọn lọ́balọ́ba tí wọ́n ti wá kí Ẹlẹ́gbẹ́dá látòrí kábíyèsí ọba wa Kámílà Ìsíbà olú ti ìlú Agége, bákan náà ọba Nájímù Níkò onírọ̀ ti ìlú Irọ̀, mo rí bàbá kábíyèsí Olúkọ̀tún ti ìlú Ọ̀tún Ọ̀tà, bákan náà mo rí bàbá wa Onípájà, mo rí ọba elect ọba Jẹ̀lílì Àyìndé Àkóyí olódòdó ti ìlú Ìjẹ̀ Òdòdó, àwọn náà wà ń bẹ̀. Baálẹ̀ Ìjàgẹmọ àwọn náà gbẹ̀yìn, gbogbo wọn náà wá láti wá bá kábíyèsí Ẹlẹ́gbẹ́dá ṣe ayẹyẹ ọdún eégún. A ti ń gbéra láti máa lọ sí ibi tí eégún ti máa ṣeré fún wa báyìí ní gbàgede. Lẹ́yìn tán bá mú tí kábíyèsí bá ti mú olórí eégún jáde nígbàlẹ̀, gbogbo a máa lọ sí gbàgede tí olórí eégún máa ṣeré fún wa, tọmọ ayé lára máa kọrin fún wa ń bẹ̀. Ọba elect olódòdó ti ìlú Ìjẹ̀ Òdòdó àwọn ló ń fún àwọn oníbàtà lówó báyìí. Bàbá adé adórí láyọ̀. Ẹ jẹ́ ká gbórin lẹ́nu àwọn ìyá àgbà ọ̀jẹ̀ o, látòrí ìyá àgbà àtàwọn tó kù. Ẹ lọ lórí Ẹgbẹ́dá náà. Ọjìrè. Ẹ lọ lórí Ẹgbẹ́dá. Ẹlẹ́gbẹ́dá ọba bàbá ọba alágbádá ọgbọ́sẹ̀ ìgbéyàn. Ọmọ ọlọ́kàlà kò ṣẹ́ mi lájà. Kékeré eégún tí ó ṣe gbẹ́jọ́. Ọyọ́ ni olùkọ́ èdè wá ẹgbẹ́ bọ́. Ìjà gbé kí Ajílẹ̀ òdà nígbàlẹ̀. Ọ̀ṣẹ́ṣẹ́ ni wọ́n jẹ́ lóko ọ̀run àbígbá òní kẹ̀kẹ́ jẹ́ ń bá kú ẹ̀kọ́ tó ti mọ́ ti wọ́rì. Àkàrà ní ìlẹ́dẹ̀. Wọ́n jèrè. Àyà ṣe gbẹ́kẹ̀ lórí ẹ̀sìn ọmọ bí. Àwọn eégún akéwì ni wọ́n ti kéwì fún àtẹ̀gbọ́n yẹn. Olórí eégún ló ń bọ̀ yìí o. Abọ́badé olórí eégún ti ìlú Ẹgbẹ́dá. Máa wọlé. Abọ́badé dé. Eégún rọ̀ dẹ̀dẹ̀ látọ̀run wáyé.
olórí eégún ti ìlú Ẹgbẹ́dá òun ló ń bọ̀ yìí tí atọ́kùn wà ní iwájú ẹ̀. Bákan náà gbogbo àwọn olóyè wọ́n wà níbẹ̀ tí wọ́n ń kọrin fún un. Lẹ́yìn olórí eégún yìí àwọn eégún pọ̀ tí gbogbo wọn náà máa gbọ́jọ́. Eégún alágbádá pọ̀. Àbọ̀bádé máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bá a ṣe lọ́ba nílùú alọ́ba eégún ọba eégún ti ìlú Ẹgbẹ́dá lẹ̀ ń wò yìí. Lára àwọn eégún tí wọ́n sì máa gba ọjọ́ gbogbo wọn máa ṣeré àwọn lẹ̀ ń wò yìí. Ẹyẹ bà nìyẹn. Ọ̀yá rèé eégún kábíyèsí Ẹlẹ́gbẹ́dá. Ọ̀yá ọ̀kàrà lébe eégún tó máa kọ́kọ́ ṣeré òun ni eléyìí ní lébe. Àmúlòdùn àwọn náà gbọ́jọ́ á ṣeré. Gbẹ́bọlájà òun náà ṣeré fún wa. Bákan náà ẹyẹ bà agbọmọlà ariwo dọlá adínimọ́dò àyọ̀ká àbílẹ̀ tọ́jú ẹbí kí eégún bàbá wa kábíyèsí Ẹlẹ́gbẹ́dá tó wá kásẹ̀ ọdún ńlẹ̀ ìyẹn Ọ̀yádolú ọ̀kàrà ìní ìlọ́jẹ̀. Eégún kábíyèsí Ẹlẹ́gbẹ́dá nìyẹn òun ló máa kásẹ̀ ọdún ńlẹ̀. Ṣẹ́rẹ́ ni bàbá kábíyèsí Ẹlẹ́gbẹ́dá wọ́n ti fún Abọ́badé báyìí. Kábíyèsí ọdún eégún eléyìí tí ẹ bẹ̀rẹ̀ yìí ẹ ní fi eléyìí ṣàṣemọ́. Ẹ ṣe nígbà igba ọdún kan ló máa jẹ́. Ṣé mọ̀ pé onílù oníjó tù kábíyèsí bá wọ́n bá jẹran wọ́ọ̀lù ni ẹ̀rí pọ́n tún ti ń bá olórí eégún wọ́ọ̀lù bákan náà lọ́n bá jó. Mo kí kábíyèsí ọba Ahmed Aremu Adéyẹmí oore ló pé. Mo kí n kú oríire torí bàbá ti fi ìtàn balẹ̀ báyìí. Nígbà tí ní ọdún eégún bẹ̀rẹ̀ nílùú Ẹgbẹ́dá kò ní mọ lórí ẹ̀yin nìkan. Ẹ ti fi ìtàn balẹ̀. Èyí tí ẹ ṣe yìí kò dẹ̀ ní jẹ́ àṣemọ fún yín. Ọmọ làkàlàkà ò ṣe é fìlájà ọmọ eégún kékeré ò ṣe é gbẹ́jọ́
Mo kí ìyá gan ti ìlú Ìgbẹ̀sà. Ẹ kú àdúrótì, ẹ kú àṣeyẹun. A kí gbogbo olóyè, gbogbo àwọn ìyá àgbà ọ̀jẹ̀ láti ìlú Ọ̀tà, láti orí ọlọ́hàn, ìyálóde àti gbogbo àwọn olóyè, gbogbo àwọn ìyá àgbà ọ̀jẹ̀ láti ìlú Ọ̀tà a kí yín. Gbogbo ìyá àgbà ọ̀jẹ̀ láti ìlú Ìdímù, látorí ìyá àgan a kí gbogbo yín. Ẹ kú àgbọ́dìde, báwọn eléégún ṣe máa ń bára wọn ṣe nìyẹn. Gbogbo orílùú tó wà ń bí a kí yín láti orílẹ̀ Agége, Ọgbà, Ìkọ̀tún, Egbè, Ìsọlọ̀ àti káàkiri gbogbo ibi tí ẹ ti wá a kí yín o. Láyọ̀ tẹ́ ẹ fi lé sí náà ẹ máa bá o. Àní fọdún eléyìí ṣàṣemọ́ o. A máa rí ń re bára ṣe o. Ó lè rí tí wọ́n ná fún Abọ́badé, ìyá wa ìyá òòṣà, ẹ kú ìnáwó o. Àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni wọ́n wà ń kalẹ̀ yìí. Ìyálóde ọlọ́hàn, àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà, ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀ o. Àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà wọn tẹ gbọ́dọ̀ má sí ń bí. Kábíyèsí Ẹlẹ́gbẹ́dá, ọmọ ọlọ́ta odò ni bàbá, ọmọ ọlọ́ta odò ni bàbá, ọmọ aródẹdẹ wọ́mi, ọmọ ọgọmọdé afẹlẹjà, àwọn oṣù ẹ ní gbogbo àwà. Ọba Kámílà Ìsíbà àwọn ló ń jòyè. Bẹ́ẹ̀ ni olú ti Ìpájà, kábíyèsí Egúnjọbí, àwọn náà náwó fún eléré eégún. Kábíyèsí Olúkọ̀tún ti ìlú Ọ̀tún Ọ̀tà, àwọn náà náwó fún olórí eégún. Gbogbo àwọn lọ́balọ́ba níkàlẹ̀ wọn ni wọ́n náwó fún olórí eégún. Ọba Kámílà Ìsíbà olú ti ìlú Agége, ọmọ Akẹjà oníyọ̀rù Ọ̀tà, ẹ kú ìnáwó. Kábíyèsí ọba elect olódòdó ti ìlú Ìjẹ̀ Òdòdó, àwọn ni wọ́n náwó fún olórí eégún báyìí. Àkóyí ẹ kú ìnáwó. Bákan náà Baálẹ̀ Ìjàgẹmọ, àwọn náà gbẹ̀yìn, wọ́n náwó fún olórí eégún. ẹyẹ o
ẹ kú òde ẹ kú àṣeyẹ lébè ẹ kú àṣeyẹ o. Ọ̀yá o eégún ọba ni ẹjọ́ ṣe bó ṣe wù. Fún àǹfààní gbogbo ẹ̀yin èèyàn wa ẹ má bá wa subscribe sórí YouTube channel wa Lutas TVC. Gbogbo eré ìbílẹ̀ ọdún eégún lóríṣiríṣi ọdún ìgúnnukó gẹ̀lẹ̀dẹ́ gbogbo ẹ̀ lẹ́ máa bá ń bẹ̀. Gbogbo ìlú tẹ́ ẹ bá fẹ́ ẹ ṣá máa subscribe sórí Lutas TVC gbogbo ẹ̀ lẹ́ máa rí wò. tí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó ti wà lórí YouTube channel ẹ lọ wò ó ẹ subscribe sí ẹ share ẹ máa like ẹ àpò yín ò ní gbẹ ilé olókun kì í gbẹ ilé ọlọ́sà kì í gbẹ àpò yín ò ní gbẹ fowó ẹ ṣé. Àbọ̀bádé o ìjó rèé olórí eégún yìí ń jó. Alhaji Sharafa ọlọ́pàá ti ìlú Orílé ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ balẹ̀ pápáyọ́dá ìwé ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ńbẹ̀ o.
olórí eégún ni ó sì wà ní àárín ìlú níbi tó ti ń kọsẹ̀ láwọn ojú alálẹ̀ tó tọ́ àti tó yẹ báyìí nítorí tí eégún abọ́badé yìí bá jáde tó jẹ́ olórí eégún á wọgbó ìlú Ẹgbẹ́dá á délé ará ọ̀rẹ́ ojúlùmọ̀ ilé àwọn baálẹ̀ olóyè eégún ni olóyè ìlú ni á dẹ̀ kọsẹ̀ lójú ibi tó tọ́ àti ibi tí ó yẹ tó bá ti faṣọ yìí gbálẹ̀ òun bí ti kúrò nílùú ìyẹn ni ọdún eégún wà fún àǹfààní àwọn tí ò bá mọ̀ tí wọ́n bá ṣọdún eégún nílùú báyìí ó máa ń gbábi lọ akóre wa ni léyìí tá a ṣe lẹ́gbẹ́dá yìí ire owó ire ọmọ ire ẹ̀mí gígùn ire àìkú tó ń ṣe baálé ọ̀rọ̀ a bá gbé nílùú Ẹgbẹ́dá àti pàápàá ní gbogbo ilẹ̀ Àwórì. lára ibi tó tọ́ àti ibi tí ó yẹ òun ni ẹ rí tí abọ́badé tó ti ń kọsẹ̀ yìí ojú àṣẹ ibẹ̀ ló wà tó ti ń kọsẹ̀ yìí. lẹ́yìn tí abọ́badé kọsẹ̀ lójú alálẹ̀ yìí ó jó yíká ẹ̀ ó yípo ẹ̀ lẹ́yìn náà ó tún jó fún wa lóríṣiríṣi. Abọ́badé ti dé ìgbàlẹ̀ padà báyìí. Abọ́badé ti wọlé sínú ìgbàlẹ̀. Ibodo Oko eégún ti ìlú Ẹgbẹ́dá òun ní tẹ̀sí ń wò lọ́wọ́ yìí o. Ẹ jẹ́ ká gbádùn orin díẹ̀ lẹ́nu ọmọọba Adégòkè Ayílára. Ẹlẹ́gbẹ́dá ẹni lè bá lòdì sóhun yóò mi ṣe o. Bọ́ọ̀lì náà ń yẹ òun nílé ìyànà. Ó yá àṣàmù arúgbó àmù bàbá o. Ibi tó ti kò ti ti wá. Àṣàmù arúgbó àmù bàbá o. Kólóbó tó pa kéré. Ìyá àtàrà bomi kólóbó tó pa kéré. Ìyá àtàrà bomi kólóbó tó pa kéré. Ìyá
abẹ́yìn ò mọ̀ ọwọ́ lórí lọ gbogbo abẹ́ni ìfẹ́ òjẹ́ àwọn oníkù táyà tọmọ abẹ́ni ìfẹ́ òjẹ́ àwọn oníkù tọmọ ẹ máa ṣàmì o olóko tó pa àkèrè ìyá àtàrà kò ní olóko tó pa àkèrè ìyá àtàrà kò ní. ọlọ́pàá kò sẹ́ni tó lè wá ní onídọ́ ọmọ ajẹ́bọ kò sẹ́ni tó lè wá ní onídọ́ ọmọ ajẹ́bọ. àtàlà kò sẹ́ni tó lè wá ní onídọ́ ọmọ ajẹ́bọ. kò sẹ́ni tó lè wá ní onídọ́ ọmọ ajẹ́bọ. àtàlà lóhùn ẹ̀kọ́ tó àrà bá ẹ̀kọ́ olùkọ́. tó bá òun ẹ̀kọ́ tó àrà bá ẹ̀kọ́ olùkọ́. ẹ ṣe rántí o bàbá fi sílẹ̀ fún wa sílẹ̀ ẹ ṣe rántí o bàbá fi sílẹ̀. ó yà ìyá òòṣà wà lójú wa ṣe. ẹ jọ orí màmá wa ikú gbàgbé màmá wa àná gbàgbé wọn bá sá kápá. The first vice president of Nigeria overseas. Oya iya òòṣà wa ro iya òòṣà. Oya òòṣà wa ro iya òòṣà. Màmá mi ó yá ọlọ́mọ lórí ìṣàwá ọlọ́mọ lórí ìṣàwá. Lórí màmá mi olóṣọ́ ó yá olówó lórí ìṣàwá ọlọ́mọ lórí ìṣàwá. Ibodo Oko tìlú Ẹgbẹ́dá ṣe lọ́hùn lẹ́wò tọ́ yìí. ẹ jẹ́ ká lọ wo ìta ọdún eégún nílùú Ẹgbẹ́dá ibi ìta láwà yìí o. Abọ́badé ló ń jáde bọ̀ láti inú ìgbàlẹ̀ yìí. Èní ni ọjọ́ ìta ọdún nítorí tí a bá bẹ̀rẹ̀ ọdún eégún báyìí lẹ́yìn tí eégún bá ti bọ odò oko a ṣe ìta bákan náà a sì máa ṣe ìtàdógún gbogbo ẹ̀ la máa mú wá fún yín tẹ́ máa wò inú fọ́nrán tẹ̀ sí bá wò lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀ pátápátá la máa mú wá fún yín. Abọ́badé ló ń fẹsẹ̀ rájò lọ́wọ́. A ti sọ fún yín pé nínú Ibodo Oko ṣe bá rí ẹ̀rí àrà tí Abọ́badé tó dá tún rárá mi lẹ́ni tó jọjọ́ ọ̀ta atọ́kùn tó wà níwájú Abọ́badé yìí. bó ṣe kọsẹ̀ ní ọjọ́ Ibodo Oko ó gbọ́dọ̀ tún dá àwọn ibì kan ìjèjì tó máa tún fi kọsẹ̀ lénìí a tún jó yíká ìlú bákan náà gbogbo ibi tó tó àti ibi tó yẹ
á débẹ̀ á ṣe ẹ̀lẹ́ńbẹ̀ wọn sí gbogbo wọn, sí gbogbo olóyè ìlú ni àbí olóyè eégún, oníṣàìkọsẹ̀ lójú àwọn alálẹ̀ tó wà láàrin ìlú Ẹ̀gbẹ́dá. ààfin kábíyèsí ẹlẹ́gbẹ́dá ti ìlú Ẹgbẹ́dá, ibẹ̀ ni Abọ́badé ibẹ̀ ló wà báyìí. Ó gbọ́dọ̀ wá sílé ọba, á ṣe ẹlẹ́ńbẹ̀hún sí baba. Ológbòjò ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀. ṣe rí bí Abọ́badé bó ṣe dé ààfin kábíyèsí aláìlúà, bàbá ti kó àwọn tí ṣìnáàpù lóníranran sílẹ̀ kó tó dé. Owó ni wọ́n tún ń kà yìí, bí wọ́n ṣe ń ṣe náà nìyẹn. Kábíyèsí ẹ ṣe púpọ̀ ń bẹ̀ o. Ẹkú ìnáwó kábíyèsí Ológbòjò, ẹkú ìnáwó. Ẹja gbórin lẹ́nu àwọn ìyá àgbọ̀jẹ̀. Ọ̀tẹ̀ ò sí nílùú, àti bọ́ba gbìmọ̀ràn pọ̀. Ọ̀tẹ̀ ò sí nílùú Ẹgbẹ́dá, àtolóyè àtọba gbogbo ọ̀nà jọ ń ṣèlú. Àtolóyè ìlú ni àtolóyè eégún. Kábíyèsí ọmọ làkàlàkà ṣe fìlájà, ọmọ eégún kékeré ò ṣe é gbéjó. Ẹlẹ́gbẹ́dá àti ìlú Ẹgbẹ́dá.
kábíyèsí ni wọ́n ti ń ná fún olórí eégún báyìí lẹ́yìn tí ó jó táwọn ìyá àgbà ọ̀jẹ̀ ti ìlú Ẹgbẹ́dá tí wọ́n kọrin fún lóníranran. Kábíyèsí ẹ kú ìnáwó. Ológbòjò ti ìlú Ẹgbẹ́dá àwọn náà ni wọ́n ná fún Abọ́badé báyìí. Bákan náà ni gbogbo àwọn èèyàn pàtàkì tó wà ń bẹ̀ àwọn náà náwó fún olórí eégún lẹ́yìn tí ó fi jó ó fi dá wọn lára yá tán. Lẹ́yìn tí Abọ́badé kúrò ní ààfin ọba ó ti wà ní àárín ìlú báyìí láwọn ibi tó tọ́ àti ibi tí ó yẹ láti kọsẹ̀ gbogbo ẹ̀ ló ń dé tó ti ń kọsẹ̀. Èní ni ọjọ́ ìta ọdún nílùú Ẹgbẹ́dá. Lẹ́ni tí ó jẹ́ ọjọ́ ìta yìí eégún alágbádá sì máa ṣeré ṣùgbọ́n nínú fọ́nrán míì lẹ ti máa rí yẹn wò ìyẹn lébe ti ìlú Ẹgbẹ́dá. Abọ́badé ló ti dé ojú alálẹ̀ míì yìí láti lè kọsẹ̀ ó ti kọsẹ̀ ó ti kúrò níbẹ̀ báyìí. Olórí eégún ti ìlú Ẹgbẹ́dá yìí tí a pè ní Abọ́badé eégún tó ń ṣeré gidigidi ni. Ẹ rí i pé lọ́jọ́ Ibodo Oko àrà tó dá ọ̀tọ̀ lọ́jọ́ títa yìí ẹ tún àrà tó ń dá àrà ọ̀tọ̀ tún ní ti èní. Ẹ ṣe púpọ̀ ńbẹ̀ o Ọlọ́run ní fi eléyìí ṣàṣemọ́ o. Ẹ sún mẹ́yìn ńbẹ̀ ẹnìkan kì í ṣọmọ ọba kó sún mẹ́gún ẹ sún mẹ́yìn ńbẹ̀. Abọ́badé ti dé ìgbàlẹ̀ báyìí. Bàbá ti wọlé sínú ìgbàlẹ̀ báyìí bí ọjọ́ ọ̀ta ọdún eégún tìlú Ẹgbẹ́dá bó ṣe lọ ọ̀hún lẹ́wọ̀ yẹn. Èní ni ìtàdógún ọdún eégún ti ìlú Ẹgbẹ́dá. Àníṣà ìmú díẹ̀ wá fún yín nínú ẹ̀ nítorí ilẹ̀ ṣú lọ́jọ́ náà púpọ̀ olórí eégún tó lè jáde fún dìkan àbí kejì. Èní ìtàdógún ọdún eégún alágbádá míì náà a tún ṣeré léni eégún ọ̀jẹ̀ gbogbo ìlú Ẹgbẹ́dá òun náà máa ṣeré léni èyí tí a mọ̀ sí Ayélabọ́lá ó máa ṣeré léni Ayélabọ́lá.
ibi ìtàdógún ọdún eégún ti ìlú Ẹgbẹ́dá ibẹ̀ ni a ṣì wà tí àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tí wọ́n ń forin dá wa lárayá lóníranran tí abọ́badé tó ń jó fún wa lóríṣiríṣi. Bí Ibodo Oko, Ìta àti ìtàdógún ọdún eégún ti ìlú Ẹgbẹ́dá bó ṣe lọ ọ̀hún lẹ́tí wò yìí ànífẹ́lẹ́ ṣàṣemọ́ a máa ṣe nígbà ní orúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Lucas Films and Record International. Ìpàdé tún di fọ́nrán ó tún di inú fọ́nrán míì ibi tẹ́ ti máa rí eré lẹ́gbẹ̀ẹ́ àti ariwo dọ́láwò ìyẹn ti ìlú Ẹgbẹ́dá. Ẹ ṣé o.